ìṣẹ́jú àáyá ni ìròyìn. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ìkànnì Jígí Alára 24. ó tún ti yá òwe jájọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ní àsìkò yìí ó káàkiri gbogbo àgbáláyé ìròyìn ìṣẹ́jú àáyá láti lè ṣe Jígí Alára 24. ọdẹmọ Abímbọ́lá Babalọlá lóníròyìn. ìròyìn náà rèé o. àwọn jàǹdùkú ti gbàkóso ìlú wa o. inú ilé wa ni wọ́n ń gbé, àwọn ló ń dá oko wa. iléeṣẹ́ ọlọ́pàá ní kí ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ NLC Ajaero wá sọ tẹnu rẹ̀ o lórí ẹ̀sùn ṣíṣe agbátẹrù fáwọn agbésùmọ̀mí. ìdí rèé o tí 29 million táwọn sẹ́nitọ̀ gbà lóṣù kò fi tó náà o. sẹ́nitọ̀ ààbò ló sọ báyìí o. àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan kò ṣiṣẹ́ lónìí gẹ́gẹ́ bí àyájọ́ ọjọ́ ìṣẹ̀ṣe káàkiri àgbáláyé ní èní 20 oṣù kẹjọ ọdún 2024. ó ti pé 30 ọdún tí mo ti ń sùn lábẹ́ afárá lẹ́kọ̀ọ́. Ṣàádù ṣàlàyé wọ́n gbé ọmọ ìbejì tí Ọ̀nífẹ̀ bí lóṣù karùn-ún àfihàn. báńkì àpapọ̀ yarí bóun kò ní ṣiṣẹ́ àyàfi bí wọ́n bá tú òṣìṣẹ́ rẹ̀ tí wọ́n jí gbé sílẹ̀. kí ló fa wàhálà nílé ìjọsìn l'Àbújá tí ọlọ́pàá fi tú afẹ́fẹ́ tajútajú tear gas tó fi tú ìsìn ká o. kàyéfì lẹ́kù rẹ̀ jẹ́ sí wa. Abíọ́dún ṣọ̀fọ̀ rẹ́kì ogun ìjáláyè. ọmọdébìnrin kan tọ́ka sí ọkọ ìyá rẹ̀ wípé òun ló fún òun lóyún ní ìpínlẹ̀ Ọ̀ṣun. tó kí dùn púpọ̀ a ní jù báyìí lọ ní abala ìròyìn ìṣẹ́jú àáyá láti iléeṣẹ́ Jígí Alára 24. orúkọ tèmi ò yí padà, ọdẹmọ Abímbọ́lá Babalọlá. títí di ìgbà mìíràn tá ò fi àtayọ̀ pàdé. ire lójú owó ní. Jígí Alára. Jígí Alára ìkànnì inú mọ́ gbogbo wa sẹ́. ó dùn mọ́ wa ìkànnì Jígí Alára. ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. ó dùn mọ́ wa ìkànnì Jígí Alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. ó dùn mọ́ wa ìkànnì Jígí Alára. ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.